Hello Aunty Yinka, ẹ káàsán ma, àdẹ̀kú palẹ̀mọ́ ọdún, àdẹ̀ appreciate àwọn program yín. So mo jẹ́ kan náà àwọn fans yín, mo tiẹ̀ ti wà náà top fans yín gan because mo ti ń follow yín láti ayé àwọn ensaz yẹn ni mo ti ń follow yín. So mo kàn wọ́n online náà, mo kàn rí gbà wọ́n kọ́ wọnú DM yín, wọ́n kàn ta ní sọ̀tọ̀kùsọ iná, mo kọ́ kú bẹ́ẹ̀. Mo tún wá padà wọnú DM yín èdè, mo wá wo fídíò bíi 5 mẹ́wàá, wọ́n kọ́ àǹtí yìí náà ọ̀rọ̀ tó ń sọ ó ní mí o, àtìgbà yẹn mo ṣáà máa wọ díẹ̀, mo tún máa ń sọ fún àwọn pé àǹtí ilé máa sọ̀sọ́ kù sọ̀bọ̀ ní tó ń sọ ní tó wà meaningful ni o, kí èèyàn má judge book by cover o. So ìgbà mo ti máa ń follow yín, so èmi dẹ̀ tún wá jẹ́ nìkan tó yẹ pé àti kéré làwọn òbí mi ti máa ń sọ fún mi pé tó bá fóbìnrin lóyún wàá kiri daily times, wàá ṣe ṣúmẹ̀ kan, wàá ṣe gbá, mi ò like obìnrin lẹ́yìn kí n wo sex film, kí n masturbate, kí n wo sex film masturbate. Even though gan tí máa rí obìnrin gbà mí gan tí ó bá tètè fún mi ṣe, ara mi á ti wà lọ́nà tó yẹ pé by the time tó bá máa fún mi ṣe gan mo lè má ti dórí ẹ̀ gan tó yẹ pé màá ti release. So àwọn nǹkan yẹn ṣá, so ìgbà tí mo tún ní girlfriend gan, tá bá ti lọ bí 5 minutes màá ti come 5 minutes, màá rò pé bó làwọn èèyàn kan ṣe máa ń ṣe pé àwọn ọmọ lọ 30 minutes 15 minutes 20 minutes ṣó dẹ̀ rí ìṣà. Mo máa wò pé ṣó dẹ̀ rí, màá dẹ̀ máa wo program yìí náà kẹ́dẹ̀ máa ń sọ, máa wò pé àwọn ọkùnrin máa ń fún wọn fàbùjá ìṣọ́ máa ń set time ni. Ojú ọkọ̀ máa wò pé ẹ̀yìn tí ẹ̀ tí àǹtí ìta ìṣò jẹ́ ìtì ẹ̀ lọ sọ́dọ̀ ìyá alágbo kàná kí n tí ẹ̀ lọ ṣàlàyé ara mi. Mo dẹ̀ lọ́dọ̀ ìyá alágbo yẹn, mo lọ ṣàlàyé ara mi, àǹtí Yinka mi ní parọ́ tán yẹn. Ìyá yẹn kì í ṣàgbo lọ́tí o, àgbo lómi normal, ó fún mi lágbo 2 àtàgbo mu, ó dẹ̀ ní kí n lò. Mo dẹ̀ lò. Ìgbà tí mo lò, mo kọ́kọ́ lò fún bí 5 days kí n tó meet ọmọ. Ìgbà tí mo meet girlfriend mi àǹtí Yinka, ọjọ́ náà mo mọ̀ pé gbé tèmi àti girlfriend mi ń ṣe látọjọ́ yìí bí ìgbèyàn kàn ṣe rìhásà téèyàn ò tí ì ṣeré kankan, téèyàn kàn ṣe practice. Àǹtí Yinka, sex dùn. Téèyàn ò bá ní okun àti agbára, gbogbo àwọn style tẹ́ máa ń sọ yẹn èèyàn ò ní lè ṣe. Nígbà yẹn pé èèyàn bá ti kọ́ mi lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta kò ní mọ meaning tẹ́ ń sọ, kò sí style káà fẹ́ lò tán. Àmì tí bí ìgbà tó yẹ pé kán ní kọkùnrin máa gbé sọ́kàwé. Mo làágùn láti orí dé àtẹ́lẹsẹ̀, mi ò làágùn rẹ́rìí látọjọ́ tí mo ti ń meet obìnrin. Even though kí n tó lè come lọ́jọ́ yẹn mo fast more than seconds ìjà képe, mo ń bẹ ọmọ yẹn ni pé níbi tó lè dé dọ́gẹ̀ ò tún dùn. Mo tún ní style kan nu set tó yẹ pé mo fẹ́ kẹ́ ṣe program kẹ́ bí àwọn ọkùnrin pé èwo ló dùn jù nínú style yìí àti dọ́gẹ̀. Mi mọ̀ kọ́ style yẹn máa explain fún yín torí ẹ̀yin mọ̀ ṣe dáadáa professional ni yín. Style yẹn ni pé ẹsẹ̀ obìnrin yẹn máa wà ní shoulder yín, ẹsẹ̀ méjèèjì máa wà ní shoulder kọ̀ọ̀kan. Ẹ máa fi chest yín fẹ́ dẹ́sẹ̀ yẹn padà sí shoulder girl yẹn. So ẹ máa knack girl yẹn, á máa kanlẹ̀ tó yẹ pé orí yín gan ó máa là pé bí ìkẹsà wọlé ọmọ yẹn gá máa jẹ́. Ọjọ́ tí mo kọ́kọ́ fún girlfriend mi gan ní òun kọ́kọ́ rò pé mo ṣèkà fóun ni. Like ẹ mọ̀ ẹni tí ò bá adapt nínú nǹkan tẹ́ bá kọ́kọ́ fún ní nǹkan yẹn á ṣe bákan bẹ́ẹ̀ ṣe máa ń sọ nínú program yín. But later on tí n bá ti fún girlfriend mi ní sáì yẹn kò tí ì ní gbádùn ààrẹ, òun gan ti wá like, òun gan lèmi gan wá like ju favourite mi pé mo lọ́nà ló ní ìjọmọ class àǹtí Yinka o, ayé mi ò bá wá ta, èmi náà ò bá wá wà báwọn. So tọ́wọ́ ìyàwó mi bá wá lọ test ẹ̀ ń ta yóò wà máa dàbí ìgbẹ́ lójú ẹ̀. Ọlọ́run ní ọlọ́run ló ní ìjọmọ class àǹtí Yinka o. Ẹ̀kọ́ tí ìyá èèyàn ò lè kọ́yàn àti bàbá tó bí yàn, pásítọ̀ yàn àti pàápàá yàn gan ò lè kọ́yàn, téèyàn dẹ̀ ní ìdínú ayé òun lè máa ń kó wà láì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì gan ló yẹ kéèyàn tún máa advice pé lọ́jọ́ ìprogram àti Yinka ò bá tí ìjọ ìwọ̀n ń ṣeré ni o, àǹtí Yinka mi really appreciate yín o. Confession tí mo ní mo fẹ́ make nìyẹn torí mo tún comment gan láàárọ̀ yìí pé àǹtí Yinka I have confession to make o, but later mo wá rí i pé ẹ ju status kan wípé ẹni tó bá ṣe kíní o kó ṣe fún wọn ṣẹ́, mo rò pé opportunity rẹ o láti make converse o, I really appreciate you ma o, mo really appreciate yín o. So mo comment láàárọ̀ tí mo wé gèlè báyìí mo ṣe fẹ́ máa ṣe comedy online ni, so mo ti dub like 2 video gan for my comedy kíní. Mo kàn wó kí n ra ring light, tí máa ring light báyìí kí n dẹ̀ ra àwọn bluetooth speaker yẹn 12,000 yẹn tí máa ti rà báyìí kí n fi bẹ̀rẹ̀ comedian mi. So òun náà ni mo fẹ́ máa dub comedy online ní everyday. So mo really appreciate yín gan. Èmi ò lè fi program yín ṣeré o, honestly mi ò lè fi program yín ṣeré láyé. Mo máa ń gbádùn yín gan o. Àwọn orin tẹ́ máa ń lò yẹn gan bólẹ̀ tí máa ń rí
sáwọn orin yẹn máa ń wà ní Google Mark àbí ibo lèyàn ti lè máa download àwọn orin tẹ́ máa ń lò yẹn, àwọn orin tó máa ń kọ kọ́ tó bẹ̀rẹ̀ program yìí yẹn. Ẹ jọ̀ọ́ máa bá wa kọ title orin yẹn, ẹ máa bá wa kọ kẹ́ máa pin ẹ̀ sínú ibi program yìí tẹ́ bá ti ṣe, ẹ máa fi sínú comment yẹn pé title orin yìí ni o, ẹni tó bá nífẹ̀ẹ́ sí o. Àwọn míì nífẹ̀ẹ́ sí wọn ni mo bá ṣe béèrè ní o. Honestly, àwọn orin tẹ́ máa kọ́kọ́ lò wọlé yẹn, ó máa ń dá kọ́kọ́ àti ìyàwó kọ́kọ́ gbọ́ náà kó tó bẹ̀rẹ̀ rí olólùfẹ́ lálẹ́. Ọlọ́run ó máa ń dá gan. Mo máa ń rò pé àǹtí lásán. Ọlọ́run àdẹ̀kù palẹ̀mọ́ ọdún. Okay, ó dàbọ̀ mà. Ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ orí KTNT, ẹ kú bó jọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Gbogbo ẹ̀yin obìnrin ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ pé nǹkan tí mò ń sọ tòótọ́ ni. Ẹ kàn ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà ni, ẹ ń fẹ̀tẹ́lẹ̀ ń pa làpálàpá. Irọ́ ẹ kàn ń parọ́ ni, irọ́ ń parọ́ fún jàǹbá tà fún jàǹbára. Ojú ọdẹ mọ́ kedere. Ẹ mọ̀ pé òótọ́ ni mò ń sọ. Ìwọ tó jẹ́ ìyàwó ilé ní ọ̀pọ̀lọpọ̀ yín tó ti fẹ́ yín bí abẹ́ ọdún 10 sẹ́yìn, kódà ọdún 5 sẹ́yìn. Ìjẹ́ ìdó tí wà àti ọkọ ẹ̀ ń dóra yín nígbà tẹ́ wà níta, ṣé ẹ lè dóra yín mọ́ bẹ́ẹ̀? Ẹ ti dá láàrin fi ara yín. Ẹ worú style tí tọmọkùnrin yìí sọ ń bí. Mo bá ní kàn ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé, wọ́n máa ní ṣó fẹ́ pa mí ni, má domi bí ọmọ kékeré náà, jẹ́ ká dóra wa nílànà Kristẹni, jẹ́ ká dóra wa nílànà tí Ọlọ́run fẹ́ nílànà Jésù. Mi ń ṣọmọdé mọ́ náà, wáyé tó ṣe máa domi. Nígbà tí wọ́n bá ní pé ò kì í ṣọmọdé mọ́, ṣé àwọn tó wà níta ṣọmọdé sì ni wọ́n ni? Ìdó tí obìnrin inú ilé máa dó okó ó yàtọ̀ sí ìdó tí obìnrin àlè máa dó okó. Obìnrin inú ilé máa dó okó bíi pé èmi ni mo ní, anytime tó bá wù mí ni mo fẹ́ dó. Jọ̀ọ́ jẹ́ kí n ṣe tó bá yá tí bá ráyè tára mi bá wálẹ̀ máa ṣe dáadáa. Èmi ni mo ní ìdó property mi ni, èmi ni mo ní. Anytime mo lè ṣe, má jẹ́ kí n ṣe wàdùwàdù. Ìdó tí obìnrin ìta máa dó okó, ìdó wípé mo lè má rí níjọ́ mi. Bó ṣe ń lọ yìí ó tún lè dọ̀sẹ̀ méjì. Ìjọ́ wo ni mo ti rí ẹgbẹ̀yìn? Ó máa ìṣẹ́rí ìdó tó máa dó yẹn, tó máa fi gbogbo ara dó yẹn, ìdó tí ọkùnrin fẹ́ gan-an nìyẹn. Ìdó mo lè má rí ẹ mọ́ níjọ́ mi. Ìdó ìyàwó ẹ lè má jẹ́ kó jáde. Òun ló fi dàbẹ́ ni wípé àwọn ọkùnrin náà máa dó nídó. Jẹ́ kí n dó dáadáa torí mo lè má ráyè jáde, iṣẹ́ lè má jẹ́ kí n jáde, obìnrin lè má jẹ́ kí n jáde. Ìdó dáadáa ni. Ẹ rí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tó jẹ́ married man nínú ilé, àwọn ló máa ń dàbẹ́ ni wípé ó máa ń pọ̀ tó máa ń yan àlejò níta. Rate tí àwọn tó ti marry fi ń ní girlfriend, àwọn tí wọn ì tí ì marry gan, tí wọn ì tí ì marry rárá, wọn pọ̀ tó ń ní girlfriend bẹ́ẹ̀. Ẹni tó ti marry nínú ilé ńgbà míì, ó ní girlfriend 3, wàrà ẹni tí ò tí ì marry rárá, ó lè má ìtẹ̀ ẹ̀lẹ́yọ kan kó lóhun ì tí ì ready. Ṣé mọ̀ pé nǹkan téèyàn ò tí ì jẹ tẹ́lẹ̀ kó máa jẹ dáadáa? Ṣé mọ̀ pé kò tí kò lè èyàn ò lè mọ adùn ẹ̀. Ọkùnrin tó ti níyàwó ńlé, tó ti mọ yàtọ̀ láàrin kó ń dó ìyàwó ilé àti pé kó ń dó àlè, tó ti mọ adùn ẹ̀. Òun ló fi dàbẹ́ ni pé àwọn married men wọ́n máa ń ní girlfriend, àwọn tí wọn ò tiẹ̀ tí ì marry rárá gan, ìṣọwọ́ tó fi ní girlfriend kò tó àwọn tó ti marry. Torí ìyàwó ilé máa dóko, mo máa tún dóńjọ́ mi jàre, gbòó jàre, ṣé nǹkan ta fẹ́ máa ṣe lójoojúmọ́. Àlè máa dóko, mi mọjọ́ tí mo tún máa rí ẹ. Ó ti pẹ́ tí mo ti dóko gbẹ̀yìn. Ẹ wo irú style tí ọkùnrin ṣe fóbìnrin yìí nsìn. Mélòó nínú ẹ̀yin ìyàwó ilé lẹ lè gbà? Mo mọ style tó ń sọ yẹn o, wọ́n á kó gbogbo ẹsẹ̀ séjìká, tó bá ti kẹ́sẹ̀ yẹn sókè, a wá mú ẹsẹ̀ yẹn báyìí, a wá fi chest ẹ̀, a fi dàbẹ́ ni pé àti chest àtọ́ wá fi guide ẹsẹ̀ yẹn sókè, a wá máa gbà sí látàbẹ́. Tó bá dú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó ilé ń bẹ̀, ó máa ń dùn yàn lóòótọ́ o, torí ibi tó máa ń kàn a máa fún yàn ní sweet pain. But tó bá dú ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé bẹ̀, ẹ máa gbẹ́sẹ̀ sílẹ̀ nípa má ṣe mí léṣe náà, ó ń dùn mí. Àmọ́ tó bá ń dú ọmọ níta, bó bá dùn gan a máa fi mọ́ra, torí ó mọ̀ wípé bó bá sọ pé bí ò bá á fẹ́ máa fi mọ́ra kó lè máa kíkiní yẹn lè máa wà lára ẹ̀ títí ó máa tún fi rí dóńjọ́ míì. But torí pé ẹ̀yin ìyàwó ilé, ẹ̀yin lẹ lóko nínú ilé, ẹ fi pé ẹ̀yin lẹ lóko, tó bá ti dóyún bá wo jọ ó ti sú mi jàre, ó fẹ́ pa mí ni, ẹ kúrò nídìí ẹ̀. Òun ló fi dàbẹ́ ni wípé bí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọn bá lọ dó nǹkan tó fẹ́ dó, oko wọn máa tètè kú.
yàtọ̀ sáwọn èyí tó bá ti dàgbà. And then kí wá sọ kíní kan fún ẹ, mo lóbìnrin kan tá jọ gbé ládùúgbò ńgbà kan. Ọkọ ẹ̀ nígbà tí obìnrin yẹn ti fọkàn balẹ̀ tó ti rò bóyá ó ti tán, ọkọ mo lè ṣe kíní kan. Wàláhì nígbà yẹn gan-an, ìgbà tó ti fọkàn balẹ̀, ìgbà yẹn lọkọ yẹn lọ fọ́ obìnrin mi ọmọ kékeré. Ẹ tẹ̀ tún mẹ́ni tó fẹ́, ó lọ fẹ́ àbúrò sí bridesmaid obìnrin yẹn, ìyàwó ẹ̀ ló fẹ́. Torí nígbà mi tó bá gàgọ ọkùnrin, nígbà tó yẹ kó ṣe nǹkan tó yẹ kó ṣe, tó jẹ́ kó ṣe, àsìkò tó máa ṣe, àsìkò tí ọkàn ẹ ti balẹ̀ tó ti rò bóyá ẹ ti dé wá sinmi, ìjádòpin ogun ti tán, ọkùnrin ti kò sẹ́lòmíì mọ́, àsìkò yẹn ló máa ṣe tó dẹ̀ lè jẹ́ pé nǹkan tó máa fún ẹ ní ìbànújẹ́ ọjọ́ alẹ́ nìyẹn. Nígbà tó bá ti fún ọkọ for 30 something years, tó wá di ọjọ́ alẹ́, ọjọ́ ogbó, tí ọkọ wá wò pé at 65 tó kàn lọ fún ọmọ kékeré kan, wàhálà yẹn gan lè pa obìnrin. But àwọn ọkùnrin tó máa ń sábà ṣe bẹ́ẹ̀, àwọn ọkùnrin tí obìnrin ò bá dúró dédé tí ò tọ́jú ọkọ wọn, kò ń ṣe oúnjẹ nìkan nìyẹn fi ń tọ́jú ọkùnrin. As long as tí ara ọkùnrin bá sì máa le, òbú ẹ láti wà rẹ́dì láti dóko. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin, pàápàá ẹ̀yin ìyá wa, mélòó nínú yín at over 60 lẹ́ ń gbà kọ́kọ́ yín sì dóyin? Ṣé ńgbà tẹ́yin ò bá gbà kan dóyin, ṣé kó má lọ dóbò mi? Mélòó nínú yín lẹ́ ń gbà? Èyí tí ò over 60 tó sì young bí tàwa báyìí, mélòó nínú yín lẹ sì gbà kó kó ẹsẹ̀ yín sókè, kó kó ságbẹ́, kó fọwọ́ dìmú báyìí, kó máa do irọ́ ni missionary style yìí náà ni, àti kẹ́ yọ̀dí sẹ́yìn? Mélòó nínú yín? Torí wípé ẹ máa ń do okó yẹn bẹ́ẹ̀ ni pé property mi ni. Àlè á do bí ìgbà tẹ́ pé mo lè má rí dó mọ́. Ṣé rí mo dẹ̀ lè má rí dó mọ́ yẹn gangan, ìyẹn gan ládùn bẹ́ẹ̀. Ìyẹn gangan ni tó ń ṣó orí ẹ̀. Èyí tẹ́yìn máa ń ṣe yẹn, ó dàbí èyí tẹ́yìn máa ń ṣe nínú ilé pé èmi ni mo ní jọjẹ́ ń do bẹ́ẹ̀ ni pé èmi ni mo ní, ó dàbí ẹni jà àṣán. Bó ṣe rí èyí táwọn àlè máa ń dó bí pé mo do, máa jẹ́ ń do, mo lè má rí mi mọ́. Ọkùnrin náà fagbára do pé mo fẹ́ impress ẹ̀. Wọ́n máa ń fẹ́ impress ara wọn ni. Àlè àti obìnrin tó ń dó ń ta, wọ́n máa ń fẹ́ impress ara wọn nítorí obìnrin tó ń dó ń ta, ó fẹ́ retain ẹ̀. Ọkùnrin tó dẹ̀ ń do náà, ó fẹ́, òun ò mọ̀ pé obìnrin yẹn gan fẹ́ retain òun. Àwọn méjèèjì jọ ń ṣọdẹ ara wọn ni. Obìnrin do nídò pé ó fẹ́ retain, ọkùnrin náà máa do nídò pé tí bá wá ń jọ mi kó lè gbà, kó mọ̀ pé ọkùnrin là dáa. But ìyàwó ilé ò lè ṣe bẹ́ẹ̀, ẹ má tanra yín. Ẹ má tanra yín, ọ̀rọ̀ bo là ń sọ yìí. Èmi ò ní kẹ́ má mú mi lọ́ta, bọ́ ọ̀rọ̀ bo là ń sọ yìí. Mọ nǹkan tó bò dá nígbà tí Noah tó kan boat, tó kan ọkọ̀ pé káwọn èèyàn wọlé. Àìmọye èèyàn tí ò bò, tí ò jẹ́ kó wọnú ọkọ̀ Noah. Mọ nǹkan tí ò bò dá nígbà tí Mósè lọ sórí òkè tó lọ gba 10 commandments. Mọ tó bò dá. Rí àwọn àrà táwọn obìnrin yẹn fi ìdí tó fọmú dá kó tó di pé ó dé tí Mósè fi ìbínú sọ 10 commandments lẹ̀. At the end of the day, àwọn tó tì torí fi ìbínú sọ tẹ́ bá lè mọ̀ pé òbò ṣe pàtàkì gan níwájú Ọlọ́run. Mósè lọ sí orí òkè lọ gba òfin 10. Kó tó dé, wọ́n ti fòrìṣà, wọ́n ti ṣòrìṣà, àwọn tó ń jó ti ń jó, wọ́n ti ń jó níwòwò, àwọn tó ń gbọ́mú ti ń gbọ́mú, àwọn tó ń gbókójó ti ń gbókójó, ṣe gbogbo ẹ̀. Ó tiẹ̀ fìbínú fọ́ kinní yẹn mọ́lẹ̀. Mósè ò dé ilẹ̀ ìlérí. Ẹ wo nǹkan tó ara wọn, òbò ní àwọn bó ṣe ń fọ mújó tó ń jó, kinní kan tó ṣe òrìṣà fúnra wọn, ó fọ mọ́lẹ̀. Kíní ìbínú yẹn kò jẹ́ kí Mósè lè dé ilẹ̀ ìlérí. Àmọ́ àwọn tó ti torí bínú, wọ́n padà dé ilẹ̀ ìlérí. Ṣé pẹ̀lú Joshua ni àbí ta ni, ṣé Joshua ni àbí Samuel àbí ta ni nínú wọn, mi rántí. Àwọn tó padà, àwọn tí Mósè ti torí ẹ̀ bínú tó fọ́ nǹkan mọ́lẹ̀ torí pé wọ́n ń fòbò ṣeré, fokó ṣeré, wọ́n dá òrìṣà sí, wọ́n délẹ̀ ìlérí. Bọ̀ Mósè tó bínú akálòlò kò délẹ̀ ìlérí. Bọ̀ wọ́n yan ẹlòmíì láti kó wọn dé ilẹ̀ ìlérí. So àwọn yẹn délẹ̀ ìlérí, ṣùgbọ́n Mósè tó bínú torí pé wọ́n ń fòbò ṣeré, fokó ṣeré, wọ́n fa gbogbo ẹ̀ mọ́lẹ̀, kò délẹ̀ ìlérí. Mo sọ fún pé òbò àtòkó àṣẹ Ọlọ́run ni. Ẹ lọ máa sunkún ẹni tó bá fẹ́ sunkún. Alálàálá mi ò rí yín. Bẹ́ẹ̀ ṣe lérò pọ̀ lẹ́yìn mi sí. Ọmọkùnrin kò ní bàjẹ́ fún ẹ. Ara àwọn student Yínká TNT. Gbọ́ style tó lóun ṣe yẹn. Okú ẹ̀ máa ṣiṣẹ́ déédéé ni. Ẹjọ́ wo ọmọkùnrin tó sọ̀rọ̀ ń bì, ó ló fẹ́ ra irinṣẹ́ tó fẹ́ máa fi ṣe kọ́mẹ́dì àbí kọ́mẹ́dì àdẹ̀ ló pè. Jọ
mo fẹ́ ra irinṣẹ́ yẹn fún ẹ ring light yẹn àti nǹkan tó bá need bí ẹ kọ sí mi mo fẹ́ rà fún ẹ mo fi pé o tiẹ̀ jẹ́wọ́ o mọ̀kọ́ o tákọ́ ṣe mo fẹ́ ra irinṣẹ́ yẹn fún ẹ tó ẹjọ́ tó bá ti mọ̀ pé wọ́n lo send voice note sí mi tó ló fẹ́ ra irinṣẹ́ mo fẹ́ ra irinṣẹ́ yẹn fún ẹ má làágùn jìnnà yín ká tí ẹ ti máa ra irinṣẹ́ fún ẹ má làágùn jìnnà ẹ̀yin ọkùnrin wọn obìnrin tó bá fẹ́ jẹ́ kí ó dọjọ́ alẹ́ kan kó wá lọ rí nǹkan tó fẹ́ rí nígbà tó bá jẹ́ ṣé nígbà tókùnrin ní agbára ó lè stand agbára yẹn ó bú ẹyọ kan ò lè stand ẹ ó bú ẹyọ kan kò lè stand agbára yẹn tágbára yẹn bá ṣì wà ó dìgbà tágbára yẹn bá lọlẹ̀ nígbà táwọn bàbá mi àwọn tí mi gbọ́dọ̀ dárúkọ tó sì ń takòtò ẹ̀yin wá ní káwọn ọmọ 35 32 kan wá dúró lórí òbò kan ìkànnì ire ò dàbọ̀.